sọ gbólóhùn yẹn pé tá a bá ti padà sí Mọ̀dínà ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin ara wọn ni tá a bá ti padà sí Mọ̀dínà àwọn èèyàn ńlá sọ fún wọn pé kí wọ́n lé ẹ̀yin tí ẹ̀ ní ńlá kan lè jáde yẹn ni pé àwọn tó pé àní à ní ìlú Mọ̀dínà àwọn aláṣẹ àwọn olówó àwọn èèyàn ńláńlá á ní wọ́n lé ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ èèyàn ńláńlá á ní wọ́n lé yín jáde náà ibẹ̀ yẹn lọ́nà tó sọ gbólóhùn izza falillahi al-izza wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqina la ya'lamun mọ̀nàfíkì ò lè understand wípé agbára ọlọ́run ànábì àtàwọn mùsùlùmí lónìí àwọn mùsùlùmí lónìí so nípa bẹ́ẹ̀ mùsùlùmí yìí fagbára ṣeré kí wàá ní agbára ní majority agbára ní majority torí ọ̀lẹ ní majority lọ́lọ́run sọ pé ìdí antum qalilun mustad'afuna fil ard ṣe rántí ìgbà tẹ́ kéré ẹ̀yin mùsùlùmí ó dojúkọ ànábì àtàwọn mùsùlùmí wípé ṣe rántí ìgbà tẹ́ kéré mustad'afun ọ̀lẹ ni yín takhafuna an yatakhatafakumun nas ẹ ń lérò pé ẹ̀rù ń bà yín kí wọ́n má gbé yín lẹ̀ tọ́lá wọ́n lo agbára majority àwọn tó ní majority wọ́n lo agbára lórí ẹ̀yin minority wọ́n kọ́ jẹ́ minority tí wọ́n gbọ̀ ya ọlọ́run á ṣàánú wọn ọlọ́run ó wá fi ń ṣèrègùn pé nígbà tẹ́ kọ́ jẹ́ minority ọ̀lẹ́lẹ́wà ṣùgbọ́n nígbà tẹ́ wá di majority èmi ọlọ́run fi ṣèrègùn lè pèsè bí mi mo jẹ́ kẹ́ ẹ di alágbára pẹ̀lú pé mo sọ yín di òǹkà tó pọ̀ ká máa kíìpù òǹkà tó pọ̀ òfin dandan tí ọlọ́run ọba fi dá Islam ni ìyẹn lọ́wọ́ tó pé tó bá ti gba Islam dandan ni kó wà pẹ̀lú jàmá o gbọ́dọ̀ ṣe Islam kó máa dá sí o gbọ́dọ̀ yapa o gbọ́dọ̀ fànká wala tatafarraqu ọlọ́run ẹ má fànká ọlọ́run wa'tasimu bi hablillahi jami'a ẹ kóra yín jọ kẹ́ fi ṣe Islam ni wala tafarraqu ẹ má fànká náà kí àwa mùsùlùmí ká wá mú ká máa kíìpù òǹkà tó pọ̀ láyé democracy láyé tá a wà yìí ìtumọ̀ ẹ̀ ni pé yóò fún wa ní agbára òṣèlú agbára àṣẹ agbára ìjọba tí olóṣèlú bá ti mọ̀ yìí pé gbogbo ẹ̀yin mùsùlùmí o ìbò yín rèé o ẹ sì ní direction ẹ ní director ẹ ní decision ìyẹn ni pé ẹlẹ́ni tí ó sọ fún pé ẹ̀yin mùsùlùmí ọ̀ya ibi báyìí ládìbò wá sí bí àwọn Christians ti kóra wọn jọ fún Òbí wọ́n mẹlẹ̀ o wọ́n gba Èkó o wọ́n gba àwọn state míì náà o ó sì sọ wọ́n dẹni tó pé kò sọ lóṣèlú náà tí ò ní mọ̀ respect wọn báyìí ẹ̀yin mùsùlùmí sẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ tẹ́ kóra yín jọ tẹ́ ní pé gbogbo Muslim voters gbogbo yín ibìkan báyìí ní kẹ́sìkínní kẹ́ẹ̀dìbò sí nínú irinṣẹ́ tá a fi lè ṣe yìí ó kó sí mẹ́ta irinṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká lọ gba káàdì irinṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó lé ẹ̀yin mùsùlùmí ẹja afẹnukò lọ́tẹ̀ yìí àwa náà ibi tí àwọn olórí wa ní Islam bá sọ pé kádìbò sí ni kádìbò sí ibi àwọn olórí wa ní Islam bá ní kádìbò sí ni kádìbò sí nǹkan ẹlẹ́ẹ̀kejì nù ṣé ara ẹlẹ́ẹ̀kẹta ni pé ibi tá à ń lọ ni wípé o sì ń bẹ oníbòwò òun ṣe pín ẹnikẹ́ni tí kò bá ti ṣe tó wù á wà máa fi òǹkà wa tó pọ̀ tó léètò ni o tí gbogbo bá gba káàdì bílíọ̀nù àmọ́ àwa ní direction ní director ní one decision ọ̀nà tá a lè gbà ní one decision ni pé ká ní ẹnìkan tí gbogbo wọn máa gbọ́ sí lẹ́nu torí ọlọ́run ká gbà pé n tí ẹni bá ti sọ ibẹ̀ ni gbogbo ó dìbò sí àbí ìjókòó yìí ìgbìmọ̀ yìí ibẹ̀ la dìbò sí sẹ́wárí kò sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó ń kálukú wa kásẹ̀ làákàyè àwọn tó bá pè wá wọn lè pọ̀ wọ́n máa enlight tiwa pé ẹ má jà dìbò sí fún àwọn báyìí o ẹjẹ́ àdìbò ìtọ́ bá làákàyè mu àtẹ̀yìntẹ́ bá ní làákàyè ẹ unite ẹ wá ṣiṣẹ́ lórí àwọn tó pé ẹ̀yin lẹ́lẹ́ ṣàlàyé fún wọn ẹ̀yin lẹ́lẹ́ control wọn ẹ̀yin lẹ́lẹ́ enlight wọn wípé ibi báyìí ẹjẹ́ àdìbò sí níta ṣe nù a lè wò pé ìjókòó wo ló lè darí ìbò wa nílẹ̀ káàró jèrè ṣé league of imam ni wọ́n sọ fún wa pé tá a dìbò sí wọn láwọn òṣèlú ṣé muslim ni ṣé na kọ́míò ni àbẹ̀gbẹ́ ẹ̀ wo ni sáásẹ̀sẹ̀ dẹ̀gbẹ́ ńlẹ̀ ni wọ́n dálẹ̀ wọn ọ̀dálẹ̀ o lóbo ọlọ́run tí muslim bá jáde tó bá ní pé ibi tá a dìbò sí rè tá a ti rí pé maslaha àlùmọ̀ wà ń bẹ̀ gbogbo wa ibi tá a lọ nù ọ̀rọ̀ ọgbọ́n nù kí gbogbo ọmọ mú yẹn lẹ̀ irú gbogbo wa yà jáde ẹ̀já tẹ̀lé tí muslim táwọn bàbá wa táwọn padà sọ̀sẹ̀ ìlú
wọ́n sọ fún wa pé ibi tá a dìbò sí rè torí yóò dá agbára padà sọ́dọ̀ wọn, yóò jẹ́ kí Músè lè jẹ́ voice bí káàsì jẹ́ ohùn àti force àti agbára tí wọ́n fi ń pọ́n Christian lé nílẹ̀ káàró-oòjíire lónìí kó dìjà. Àwa mùsùlùmí ní àwọn nǹkan tó pé Christian kọ́ ní ọba béèrè ẹ̀, àwọn mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pé Christian ní ọba béèrè ẹ̀. Lápòjú ẹni sàwọn ọmọ wa nídìí kí wọ́n rí iṣẹ́, tá a bá ní political power, àwọn ọmọ owó rí iṣẹ́. Political power ní ìdí káwà well organized. Èmi ń sọ fún yín lónìí wípé bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo lẹ́wọ̀n tí wọ́n dìbò síbi tí n bá sọ. Ẹni tó bá wù kó tẹ̀lé mi. Tẹ́ bá tó rẹ̀ tó dà jù mí lọ àbẹ́ tó dà tó mi, kápò ń lọ wá kángun sọ́dọ̀ rẹ̀, ìwọ náà tẹ̀lé. Èmi yìí mo máa wá wọn tí ọpọlọ wa jọjọra wa, mo máa wá wọn káàkiri ilẹ̀ káàró-oòjíire. Mo sì ń sọ lónìí wípé ní agbára Ọlọ́run ìbò mi ju mílíọ̀nù lọ. Tó bá jẹ́ pé throughout Nàìjíríà ní ìbò mi ju mílíọ̀nù lọ bi'idhnillahil azim. Àwa nú ẹ tí ń ṣe registration jù báyìí, àwa nú ẹ tí ń ṣe registration báyìí. Ọ̀yá ẹ̀lọ́ ṣe registration tó ti pọ́ ọmọ ọdún 18, ọ̀yá lọ ṣe registration. Àlọ́mọ tó pọ̀ àbí máa pọ̀. A sì láwọn èèyàn tó pé a ti jẹ́ òye wọn pé dandan ní ká ní káàdì. A sì ń ṣe Ọ̀ṣun ní lead ní gbogbo Nàìjíríà lónìí. Kódà Ọ̀ṣun ju Lagos lọ. Ìgbà tí Lagos ní bíi 222,000 plus, Ọ̀ṣun ní 390,000 plus. Lagos ló sì ṣepò kejì. So enlightenment ń lọ nìyẹn. Gbogbo local government láti ń fún láti sọ fún gbogbo mùsùlùmí ẹ jáde, ẹ mùsùlùmí ẹ lọ gba káàdì. Ẹ bá gba káàdì tán ẹ jẹ́ àfẹnukò. Nǹkan pọ̀ tó yẹ pé ẹ nídìí. Àwọn kan láti síwájú tó bá ti bọ́ èmi gbogbo ẹ tó bá ti wà níwájú lọ́wọ́ àwájú, gbogbo ẹ tó bá ti wà níwájú lọ́wọ́ àwájú, mo ṣe tá àti tẹ̀lé. Èmi ò wá ipò kankan, ṣùgbọ́n èmi ò gbogbo sẹ́tẹ̀ mi ọmọ ṣe lágbára Ọlọ́run iṣẹ́ àjọṣepọ̀ ni. Nínú nǹkan tá a ní ìdí àti fìkì ní ìbéèrè ni pé tẹ́ bá fẹ́ pín mínísítà, àwọn mínísítà tí ó jẹ́ mùsùlùmí, especially tí wàá mùsùlùmí bá ti wà well organized, ìwọ ni ó lọ jẹ mínísítà. Tó bá jẹ mínísítà tán nínú owó oṣù rẹ tó bá ń gbà àbí àǹfààní tó bá ń rí, wọ́n bá ní fi ran ilé kéwú wa ń bì lọ, wọ́n bá ní fi ran mọ́sálásí wa ń bì lọ, wọ́n bá ní fi ran mùsùlùmí lọ. Táwọn ọmọ wa bá fẹ́ wáṣẹ́, àlímú lọ́dọ̀ pásítọ̀ àbí kírísítẹ̀ kan wáṣẹ́ fún wọn, á wà bá ọ wọ́ta fi ibẹ̀. Ẹ̀dígẹ́dìsì ṣùgbọ́n àwọn náà ṣe máa ń ṣe nù, wọ́n sì lọ bẹ́ẹ̀ tí wọ́n bá fi síbẹ̀. Àwọn náà wọ́n lọ máa bẹ́ẹ̀ táwọn náà bá sí kíni tá bá fi síbẹ̀. Ṣùgbọ́n tá a bá gba káàdì tá a bá gba káàdì nọ́ńsẹ̀sì ni tá a bá gba káàdì tí a bá wà tẹnu wọ̀ bá kó. Nípa bẹ́ẹ̀ gbogbo kálukú wa bá ti gba káàdì ẹjá rìchì ara wa ká bára wa sọ̀rọ̀. Ẹni tó bá wà lọ́dọ̀ rẹ tó jẹ́ àfa àbọ̀ jẹ́ mùsùlùmí ọ̀jọ̀gbọ́n bóyá kàwé ni bóyá ń wà sí ni, gbogbo wa ìdí àwọ̀ papọ̀ olóòótọ́ máa ń jọra wọn. Kìsì lẹ́nu kọ́ wá tẹ̀lé mi. Gbogbo ẹ̀ tẹ́ bá sì jẹ́ èèyàn tí a náà ẹ̀já mọ̀ra wa. Tẹ́ bá ti gbọ́ pé ibi báyìí là ń lọ, àwa dúró ti gbogbo wọn lọ́rùn o, à monitor everything o, àwa dúró tí wọn lọ́rùn. A sì máa ń reach àwọn bàbá wa, ìmáàmù ni, àfáà ni, ìjọ míì ni a máa ń reach wọn pé ẹ̀yin mùsùlùmí ibi báyìí lè jẹ́ ká sí kíni ká lọ. Tọ́lọ́ ń bá padà sọ wípé mùsùlùmí gbọ́yé torí géèmù tó fà láwà ń bẹ́ tí wọ́n bá fi lè gba káàdì tó pọ̀ dandan ní ẹ sáà máa gbà. Ní tí ò tí yẹ̀yìn lágbára Ọlọ́run yóò yẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kejì kẹ́ ẹ máa múra fún ni pé báwo ni a sì máa rẹ́ pọ̀ bó láti máa wà lẹ́yọ kan. Ẹ ń bá lóhun ò ṣe káwà lẹ́yọ kan kọ́ máa ṣe kò sí ẹ̀ka tí ó ṣe fún Islam. Ṣùgbọ́n èyí tí àníyàn yẹn dà pé gbogbo wa ó yẹ ká máa jọ máa ṣe kankan náà ni ìjà níyàwó ọ̀dà. Tí a bá fi ọmọ ìjọ NASFAT lẹ̀ tọ́jà yìí pé a wò pé tá a bá dìbò fún ní tá a bá lọ bá fún lórí ọ̀rọ̀ Islam yóò ṣe ọmọ NASFAT ni mi ó dìbò fún. Ẹgbẹ́ ní sè torí ó ti ní ẹ̀ta lè fi bá sọ̀rọ̀ tí ọba ti fẹ́ gbọ́rọ̀ á lọ bá chief missionary àbọ̀gà rẹ̀ NASFAT pé ọmọ yín tẹ́ fi ṣe mínísítà báyìí ni. Bí mo sọ ìbá fààyàn lẹ̀ mo ṣe tá àti kíni bí àwọn bàbá wa Lagos fún bá fààyàn lẹ̀ tó jẹ́ èèyàn tí ó ní làákàyè. Ẹgbẹ́ ní sè ẹnikẹ́ni tá a bá ti rí ni ẹnìkan kọ́ máa rúkú sára rẹ̀. Property yìí ṣe property ẹnìkan kì í ṣe kò possible kò jẹ́ ẹnìkan gbogbo aráàlú lónìí. Ṣùgbọ́n ní bí báyìí a ti ń yọra wa sọ́tọ̀, ẹlẹ́bọ ti mara ẹ̀ lọ́tọ̀ kò lè ṣe ti mùsùlùmí láéláé, Christian ti mara rẹ̀ lọ́tọ̀ wọn ní ìdìbò fún aláìláì náà mọ̀ wọ́n ti ṣe. Àwa náà sáwà náà àwà ní gbọ́n ni. Number 1 ìlọgbà káàdì. Number 2 ẹjẹ́ àjọ máa mọ ibi tí àjọ máa wà. Ẹgbọ́n mi ṣe ẹjẹ́ àjọ máa ẹ wo ọ̀gá rẹ̀ àáfàá rẹ̀ ó lè ṣe mistake má tẹ̀lé mistake ẹ̀ tó bá right ní kẹ́ ẹjẹ́ ká sí kí ni o ká ṣe. A ní bùkátà sí àwọn kan tí wọ́n máa plan tí wọ́n máa ronú torí gbogbo wa ní ráyè. Ṣùgbọ́n tí ẹ bá ti ráwọn tí wọ́n plan tí wọ́n ń ronú
àwọn tí ń plan tí ń ronú yẹ ẹjẹ́ á máa tẹ̀lé ibi tí wọ́n skinny tí wọ́n lọ nínú àwọn tèmi mọ̀ yí pé wọ́n lánìyàn tó dáa fún gbogbo ọmọ Yorùbá mùsùlùmí ẹ̀jẹ̀ kan wọ́n tún ti dájú kọ àwọn olùlàmọ́wulẹ̀ àti tí ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ ọjẹ́ kan àwọn bàbá wa league of women táwọn náà bá padà dá sí politics ẹgbẹ́ ìṣẹ̀ wọn lè sọ fún àpò ká lọ wọgbó lọ ìjọba fífọ Islam ni wọ́n sọ tó bá sì ṣe mistake àní ní gbangba àmọ́ bá ṣe correct àwa lọ bá wọn ẹgbọ́n mi nìsín ìyún àníbùkátà sí ẹ bá wá lóhun òṣè fàyín táwà láwọ ààrẹ ìjọ sọ pé òṣè àbáyín ṣe pọ̀ ibi tẹ́ bá lọ àwọn òní lọ́bẹ̀ fàyín táwà láwọ ọlọ́run tó bá pa ìdà tán láwọn òṣè àkúlù àsìbí ọlọ́run sọ fún ọ pé ọlọ́run tó wà la ilaha illa huwa àkọ́ni kò sí ọba kan àfi ọlọ́run kò dẹ̀ sálágbára àfi ọlọ́run táwọn kan ní mọ̀ wò pé ìdí tá a ti jọ sí fúnra wa nìyẹn àlejò sepọ̀ mọ́ sepọ̀ Islam is property gbogbo wa ní alhamdulilayi rabbil alamin níbi táwa wà lónìí àyẹpẹrẹ nígbà tá à ń ṣe pọ̀ àyẹpẹrẹ o tó ẹ̀yin mùsùlùmí pàtàkì káàdì nìyẹn o ẹ lọ rẹ́gísítà látòní lọ ẹ lọ rẹ́gísítà gbogbo yín lọ rẹ́gísítà ọmọ tó bá ti pé ọmọ ọdún 18 ẹ mú un lọkọ lọ rẹ́gísítà ẹ kó bàbá wọn tó bá ti ní káàdì lọ gba káàdì ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.